kú dédé wòyí ẹ̀yin èèyàn wa ìròyìn gbèjáwèrè rèé tó ń dé sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ ẹlẹ́rọ amìtìtì ti YNN Ṣẹ́gun Prime lórúkọ tèmi. Ìròyìn tòní ó ń gbóná ó ń yeruku lala ẹ wá bí kan jòkó sí ẹjá sáré polówó ọjà náà à ń bọ̀. Ẹ káàbọ̀, ìròyìn tòní ó wá láti orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Ilé Ifẹ̀. Ibẹ̀ láti ń gbọ́ pé kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà gangan àdìmúlà àti gbogbo Yorùbá ìyẹn Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì wọ́n ti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni ọba ti fẹ́ ìyàwó tuntun o. Orúkọ ìyàwó wọn náà ni Olórí Mọ́rẹ́nikẹ́ Naomi Olúwaṣèyí. Bẹ́ẹ̀ bá rí ìyàwó ọba ẹ mọ̀ pé kódà kábíyèsí mójú lọ sọ́jà. Bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n ní ojú ló mọ ohun tó yónú, ìdodo sì ní dájú ara. Kábíyèsí mọ̀ nǹkan tó yó wọn. Ẹ̀mí tiẹ̀ wò ó dàbí wípé kábíyèsí fẹ́ràn ọmọ pupa o. Kábíyèsí fẹ́ràn ọmọ pupa. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rí ìyàwó kábíyèsí, olúwa o, ọmọ pupa sóòyòyò ni ìyàwó kábíyèsí o. Tẹ́ bá ń gbọ́ ọmọ pupa o, ọmọ pupa lèmi fẹ́, ọmọ pupa o, jọ̀wọ́ kọjá sáàfin o. Bẹ́ẹ̀ ni ó ti tó ẹ bá kọ́ tán ẹ ṣe ẹ jẹ́ máa bá ròyìn lójúre. Kábíyèsí fẹ́ràn ọmọ pupa. Olórí wo wá ń ṣe ọmọ pupa lásán o. Àwọn àfàdúrà ajagun gidi ni olórí. Bẹ́ẹ̀ ni wòlíì Ọlọ́run òun ni olórí wa. Kì í ṣe àwọn wòlíì pẹ́pẹ́pẹ́ bíi wòlíì àrólé o. Àwọn tó pera wọn ní wòlíì ṣùgbọ́n tó bá ṣeré ìtàgé ìṣẹ̀lẹ̀ máa tẹ àwọn ọmọ lọ́mọ wọn máa rún ọmọ nítorí pé àwọn ṣe tìátà. Kì í ṣe irú wòlíì tá à ń sọ nìyẹn. Àwọn tó ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ tó bá jí báyìí láàárọ̀ kùtùkùtù tó máa fi àdúrà gidi jagun ní ààfin ọba. Èmi tiẹ̀ wá wò pé báwo gan ni wọ́n ti gbé pàdé. Àwọn ará àdúgbò gbékèyèdè àdúgbò wa àwọn kan sọ pé bóyá lórí ẹ̀rọ tí arákùnrin àti arábìnrin ti gbé pàdé ara wọn lórí áàpù tó ń pè ní Tinder, bóyá orí Tinder ni wọ́n ti gbé pàdé. Àṣẹ wọ́n sọ pé ṣe kábíyèsí ń swipe left. Kábíyèsí ń swipe left. Àwọn kan tiẹ̀ sọ wípé bó ṣe orí ẹ̀rọ kíákíá ká mọ̀ tí a mọ̀ sí Instagram, ibẹ̀ ló ti gbé pàdé o. Fẹ̀kọ̀tẹ́lẹ̀ kábíyèsí wà lórí Instagram, olórí wa náà wọ́n wà lórí Instagram. Bóyá ṣe ni kábíyèsí yọ̀ kábíyèsí yẹn ló pè ní sliding in the DM. Bẹ́ẹ̀ ni bóyá kábíyèsí kọ́ sliding in the DM ni bóyá bẹ́ẹ̀ ni wọ́n ti pàdé. Àwa ò mọ̀, ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé wọ́n ti fẹ́ra wọn, wọ́n ti di lọ́kọ láya. Bẹ́ẹ̀ ni a sì gbàládùra wípé ìgbéyàwó yìí aládùn alóyin àrèrè ń bẹ ẹbímọ ọkùnrin àtobìnrin gbogbo nǹkan tẹ́ fẹ́ pátápátá gbogbo ẹ̀ lọ́lọ́run ó jogún fún yín. Ìròyìn ojú báyìí lọ lọ́jọ́ tòní o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a fẹ́ gbé eré wa dé ìlú London. Bẹ́ẹ̀ ni a máa wà nínú London tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a fẹ́ ṣe eré. À ń bọ̀ nítorí arákùnrin tí a mọ̀ sí Senator. Bẹ́ẹ̀ ni òun ló ṣe eré ìdánilárayá a sì ń bọ̀ wá dá yín lárayá. Ẹ jọ̀ọ́ ẹ tètè lọ ra tíkẹ́ẹ̀tì yín. Ẹ wá pàdé mi ńbẹ̀ màá rí yín ńbẹ̀ lágbára Olúwa. Lẹ́ẹ̀kan sí ẹ ṣé ojú tẹ fi wò wá ojú òun ò ní fọ́ o, etí tẹ sì fi ń gbọ́ wá etí òun ò ní di o, ẹnu tẹ sì fi ń rẹ́rìn sí ìròyìn kàyéfì yìí ẹnu yín ò ní fàyà o. Ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe ìyá lọ́dẹ ọkọ yìí o, ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe ìyá fáwọn ọmọ yín, ẹ̀yin sì ní ìyàwó lọ́dẹ ọkọ. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ̀yin ọkùnrin náà ọmọ yín ò ní jọ dírẹ́fà o, ọmọ yín ò ní jọ Uber driver o, kò sì ní jọ láàrin lọ́ọ̀dù o. Bẹ́ẹ̀ ni ẹ pàdé mi tó bá dọjọ́ tó ń bọ̀. Èmi ọmọ yín ni lẹ́ẹ̀kan sí Ṣẹ́gun Prime. Ó dàbọ̀.